Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín bọ́jọ́ ti ń dalẹ̀. Èmi náà ni akọ́ṣẹ́mọṣẹ́ àpò ogun yín Gbọ́láhàn Fábíyì tí à ń pè ní GB. Ẹ káàbọ̀ sórí ètò yìí o. Àìlákíyèsí tó múnádóko náà lè jẹ́ ohun tí ó lè ṣokùnfà kí ènìyàn tètè gbó láìpẹ́ ọjọ́, bíi kí oorun máa múnádóko fún ọjọ́ kìíní, ọjọ́ kejì. Eléyìí nínú àyẹ̀wò ó nílò kí a ṣe ìwádìí kí a lè gbá ọ̀nà àbáyọ kí nǹkan kékeré kí ó má bàa di ńlá. Ẹ jẹ́ kí a túbọ̀ fẹ ọ̀rọ̀ àìrórun sùn yìí lójú díẹ̀ sí. Àìrórun sùn jẹ́ nǹkan tí ó gbẹlẹgẹ́ díẹ̀ pàápàá fún ìlera àwọn àgbàlagbà wa. Ó máa ń ṣẹlẹ̀ wípé àwọn kan kò rí oorun sùn rárá ni. Àwọn mìíràn ò ní tètè sùn ní bí wọ́n ṣe máa ń tètè sùn tẹ́lẹ̀. Àpẹẹrẹ irú rẹ̀ ni ẹni tí ó ti máa ń sùn ní aago 9 alẹ́ tí ó wá di wípé kò rí oorun sùn títí di bíi aago 11 alẹ́. Àwọn mìíràn á máa tètè sùn ṣùgbọ́n wọ́n á kàn ṣàìdédé jí ní bí aago 2 sí 4 tí kò ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ rí. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ báyìí ni ó máa ń ṣẹlẹ̀ nípa ti oorun àwọn àgbàlagbà wa. Ǹjẹ́ kí ni ìdí tí ọ̀rọ̀ oorun yìí ṣe pàtàkì tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi lè máa ṣe okùnfà àkóbá fún ìlera àwọn àgbàlagbà wa? Ẹ ṣé. Bí gbogbo wa ti mọ̀ wípé bí kò bá sì di obìnrin kì í jẹ́ kí wọ́n lú. Bẹ́ẹ̀ náà ni gbogbo ènìyàn ló ní nǹkan tí à ń pè ní ìṣesí ara, biorhythm ní àwọn olóyìnbó ń pè. Ìyẹn ni wípé ara ní bí ó ṣe máa ń ṣe sí. Eléyìí sì tàn mọ́ aago ara wa, biological clock. Àpẹẹrẹ ni wípé ẹni tí ó máa ń tètè sùn ní bí aago 9 alẹ́ tí ó sì máa ń jí bí aago 6 àárọ̀. Ọjọ́ tí kò bá tètè sùn, bóyá ó sùn ní bí aago 11, bí ó tẹ̀ wá pẹ́ jí ní bí aago 6 àárọ̀, ara rẹ̀ ò ní tètè bọ̀ sípò. Ojú rẹ̀ á máa ṣe rẹ́súrẹ́sú bí ẹni tí kò ìsunrun àsùnwọra. Ara rẹ̀ lè má gbé dáradára gẹ́gẹ́ bí ó ti máa ń rí tẹ́lẹ̀. Ó ṣeé ṣe kí ó sì máa rẹ ẹni náà sí ara. Ìdí ni wípé àìtètè sùn rẹ̀ ó ti da ìṣesí ara rẹ̀ rú. Eléyìí náà máa ń ṣẹlẹ̀ ní àwọn ọ̀nà mìíràn. Fún àpẹẹrẹ, ẹni tí ó máa ń tètè jẹun àárọ̀ tí ó bá pa á jẹ, ìṣesí ara rẹ̀ ṣe kíni á yàtọ̀. Ṣé rí ìṣesí ara yìí tí ó máa ń dàrú mọ́ra wọn, ó máa ń ṣe àkóbá fún ìlera àwọn àgbàlagbà wa látàrí àìrórun sùn. Fún àpẹẹrẹ, àwọn ọ̀dọ́ wa tàbí àwọn tó ṣẹ̀ ń dàgbà lọ́wọ́ tí irú rẹ̀ bá ṣẹlẹ̀ sí wọn, wọ́n á rí ara gbé sí. Ṣùgbọ́n ṣá tí ó bá mẹ́hẹ ní ara àwọn àgbàlagbà wa, ó máa ń di ewu ìlera fún wọn. Yìí máa ń jẹ́ kí ara tètè gbó láìpẹ́ ọjọ́. Ẹ jẹ́ kí á dátọ́ mi díẹ̀. Lórí ọ̀rọ̀ àìrórun sùn yìí náà ni a ṣì wà tí ó ń ṣe àkóbá fún àwọn àgbàlagbà wa. Bí a bá rò dáradára, ọ̀pọ̀ nínú àìrórun sùn yìí máa ń ṣẹlẹ̀ látàrí àyípadà nínú ìṣe wa lójoojúmọ́. Bàbá wa kan ló pè wá sí àkíyèsí yìí. Ó pè wá wípé òun ṣàkíyèsí wípé òun ò rí oorun sùn dáadáa. Ìgbà tí a bá ṣàfi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ ni a rí wípé bàbá wa ti bẹ̀rẹ̀ sí í sun oorun bí wákàtí 4 lọ́sàn-án. Eléyìí tí wọn kò ń ṣe tẹ́lẹ̀ rí. Àti tètè sùn lálẹ́ á wá di ẹkẹ. Wọ́n á sùn ní bí aago 11 alẹ́, wọ́n á jí ní bí aago 6 àárọ̀. Eléyìí jẹ́ wákàtí 7. Ǹjẹ́ bí a bá ro wákàtí 7 mọ́ wákàtí 4, ó di wákàtí 11 tí ó sì pọ̀ ju èyí tí wọ́n ń sùn tẹ́lẹ̀ lójúmọ́ lọ nígbà tí wọn kò sun oorun ọ̀sán. Síbẹ̀síbẹ̀, pẹ̀lú pé wọ́n sun oorun wákàtí 11 láàrin ọjọ́ kan, ara wọn á sì máa ṣe bẹ́ẹ̀ ni pé wọn ò sun oorun àsùnwọra, á sì máa rẹ̀ wọ́n, ara ò dángájíá tó. Ìdí ni wípé ìṣesí ara wọn ṣe kíni, ó ti dàrú fún ìgbà yẹn. Ẹ̀yin àgbà wa, oníkálùkù gbọ́dọ̀ mọ ìṣesí ara rẹ̀ nípa ti oorun sísùn.
ẹ má ṣaláìsùn ní dédé aago tí ẹ ti máa ń sùn tẹ́lẹ̀ rí, nítorí wípé àyípadà báyìí ó lè ṣokùnfà kí ara má lélẹ̀, kí ó máa rẹ ẹni. Eléyìí sì lè tanná wá àìsàn mìíràn. Fún àwọn mìíràn oorun yẹn ò dé ọkàn ni, kì í ṣe ti wákàtí o tí wọ́n fi sùn, ṣùgbọ́n ṣá kò sí bí wọ́n ṣe pẹ́ tó sùn tó, oorun yẹn ò dé ọkàn. Fún àwọn ẹlòmíràn wọ́n á kàn ṣàìdédé jí láàrin òru. Àwọn míì ń ronú, ṣùgbọ́n ṣá kò ń ṣe gbogbo àwọn tí ó lè ṣẹlẹ̀ sí ni ó jẹ́ pé ìrònú ni ó ń fà á. Ìmíràn lè jẹ́ oògùn tí wọ́n ń lò ló fà á. Àwọn mìíràn lè jẹun sí àsìkò tí ò yẹ àti àwọn ìdí oríṣiríṣi tí ó lè ṣokùnfà irú nǹkan báyìí. Ibi tí mò ń lọ ni lílo oògùn oorun. Kò tọ́ kí àwọn àgbàlagbà wa máa sọ oògùn oorun lílò di iṣẹ́, nítorí ó lè kó bá ìlera wọn lọ́jọ́ iwájú. Bí ẹ bá ṣàkíyèsí, àwọn elétò ìlera wa wọn ò ń dédé kọ oògùn oorun fún àwọn àgbàlagbà wa o. Tí wọ́n bá sì kọ fún wọn, wọ́n á kọ nígbà díẹ̀ ní ráńpẹ́. Àwọn tó bá kọ fún ìgbà pípẹ́, ó nídìí ni o. A ò lè máa dárúkọ àwọn oríṣiríṣi àwọn oògùn tí àwọn àgbàlagbà wa máa ń lò ní àṣìlò látàrí àìrórun sùn yìí. Àmọ́ ṣá kí a ṣọ́ra. Àwọn kan tí wọn kò bá mu tọ́níìkì lálẹ́, wọn ò lè sùn. Oríṣiríṣi oògùn oníwóró ni wọ́n máa ń dà mọ́ra wọn láti lè fi rí oorun sùn. Àwọn oògùn báyìí wọ́n máa ń ṣe jàǹbá fún àwọn àgbàlagbà wa. Àwọn kan á ní pé kí ni kí àwọn wá ṣe nígbà tí àwọn ò rí oorun sùn dé ọkàn. Àmọ̀ràn mi ni wípé kí a tọ̀ àwọn elétò ìlera wa lọ. Àwọn tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́, kí a tọ̀ wọ́n lọ, wọ́n á tọ́ wa sọ́nà. Àwọn ọ̀nà àbáyọ lóríṣiríṣi ni wọ́n á fi hàn wá. Àfi kí a ṣọ́ra fún oògùn lílò látàrí pé kí a rí oorun sùn. Lára àwọn oògùn wọ̀nyí a máa fa omi sára wa ni. Lóòótọ́ á jẹ́ kí a jẹun púpọ̀ o, ṣùgbọ́n ṣá àfàìmọ̀ ṣé má jẹ́ wípé àwọn tí ó ń lò wọ́n sọ wọ́n lẹ́dẹ̀ yá ni o. Ohun tí kò tọ́ kò tọ́. Ẹ tọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera yín lọ, wọ́n á tọ́ yín sọ́nà. Ẹ̀yin àgbà wa tí ẹ̀ ń gbọ́ mi, ó tọ́ ó yẹ kí a ya ìgbà oorun wa sọ́tọ̀. Kì í ṣe ìgbà oorun ni ó yẹ ká máa wo ẹ̀rọ amóhùnmáwòrán. Kì í ṣe ìgbà oorun ló yẹ ká máa ranjú mọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ìgbà oorun ni ìgbà oorun. Kí ẹ sì máa ṣọ́ ìṣesí ara yín, kí ẹ sì tẹ̀lé. Kí ẹ tètè jẹun lálẹ́ nígbà tó yẹ, oúnjẹ tó tọ́. Ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ o. Ire o. Fún ìbéèrè, àfikún tàbí àlàyé, ẹ pè tàbí kẹ́ ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí nọ́mbà yìí 0803 437 5758 0803 437 5758. Ẹ lè tẹ̀lé wa lórí àwọn ẹ̀rọ abániṣe lóríṣiríṣi èyí tí à ń pè ní social media. Bí ẹ bá ti tẹ orúkọ Mopcare sí, yóò gbé wa jáde. Àwọn ẹ̀kọ́ ìlera àgbà látọwọ́ Mopcare ó tún wà lórí YouTube náà. Àwọn èyí tí ẹ tún lè dà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí ẹ̀yin àti àwọn àgbàlagbà yín àti àwọn ọmọ lè máa gbọ́ lóòrèkóòrè. Ẹ kàn tẹ Mopcare sí orí YouTube yín, ẹ ó sì rí gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan. Ìyẹn àwọn Mopcare educational series wa ni o. Àwọn ènìyàn mi ṣègbè nítorí àìmọ̀kan. A gbọ́dọ̀ dẹ́kun àìmọ̀kan. Àìmọ̀kànmọ̀kàn kì í ṣe àwáwí mọ́. Ìtọ́jú àwọn àgbà wa ti gbogbo wa ni. Mopcare for the seniors. Àwa ni ohùn fún àwọn àgbà wa. Mo bẹ̀rù rẹ̀ bá. Mo bẹ̀rù àgbà, mo bẹ̀rù àgbà. Àìbẹ̀rù àgbà ni